TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Àwọn àgbà bọ̀ wọ́n sọ pé iṣẹ́ lòògùn ìṣẹ́, ṣùgbọ́n bàbá fòye gbé tó jẹ́ pé lówe báyìí làlúlò àgídìgbò, ọlọ́gbọ́n tí ń jẹ́ ọmọràn nímọ̀ á mọ̀ wípé iṣẹ́ kọ́ lòògùn ìṣẹ́ o, ọgbọ́n báyìí òun náà lòògùn ìṣẹ́. Bí iṣẹ́ bá jó òògùn ìṣẹ́ ni àwọn alábàágbé alábàárò wọn á lówó bí kàtàlẹ́, kódà àwọn tí ń gbẹ́ kànga tí ń gbẹ́ àwọn sọ́kàwé àwọn gan lówó bí ṣẹ̀kẹ̀rẹ̀. Fún ìdí èyí àtọgbọ́n èyí tá a fi kúnṣẹ́ òun náà lòògùn ìṣẹ́. K'Ẹlẹ́dùmarè kó máa ṣe wá ní tìpà aláròdálẹ̀, kó sì máa ṣe wá lórí iṣẹ́ lásán, kó fàlùbáríkà sí iṣẹ́ wa. Èyí la fi ń kẹwàá káàbọ̀ sórí àkọ́tún ètò Ojúmọ́ Láyọ̀ lórí ìkànnì BGI TV, níbi tá a ti máa fún yín láwọn ìròyìn tó ti jẹyọ jáde lórílẹ̀‐èdè Nàìjíríà. Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ tèmi o, Oyènẹ́kan lórúkọ bàbá mi, olómi ọgbọ́n náà èèyàn pè mí ọmọ ará akíní mímọ̀ jẹ́ méjì ọmọ ẹ̀rí ní sinmi ẹ̀kọ́ kì í sìn yàn. Ìṣọ̀lá akéré finú sọgbọ́n náà ló kì í rí pé àpòjúmọ́ ní ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 2024. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo rí pé abala àkọ́kọ́ láàfin ní àwọn kókó tó súyọ nínú ìròyìn lóòrò níyì. Ẹ jẹ́ wọnú abala àkọ́kọ́ láàárọ̀ níyì. Àsíá tá ń rí lókè yìí, àsíá àgbà, àsíá afẹ́fẹ́ àlàáfíà òun náà ló máa ń fẹyọ jáde lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó oṣù àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n ti ní ìrètí tó dáa, ẹ̀yìn àwọn òṣìṣẹ́ wọn ti ní ìrètí tó dáa. Inú ìwé ìròyìn The Nation yóò gbé jáde láàárọ̀ yìí ní ìrètí wo làwọn òṣìṣẹ́ ní. Nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ níyì, ẹlẹ́rìí kan mà ti jáde wá o tó dàbí ilẹ̀kùn tó ṣí sínú torí ta torí inú, wípé ó ṣàlàyé bí Emefiele bó ṣe ń fi ọgbọ́n jìbìtì kó bítíbitì owó mílíọ̀nù náírà sínú àpò ìṣúná ìyàwó rẹ̀. Ìwé ìròyìn The Nation náà bákan náà ni ó gbé jáde. Lọ́nà àti wá ìyànjú sí ọ̀rọ̀ tí oúnjẹ dálẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, bí ebi ṣe ń pa àwọn aráàlú tí kò sóúnjẹ púpọ̀ nílùú, wọ́n ti ní wọn ò gbé ìgbésẹ̀ o. Ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà yóò fi àwọn ọkọ̀ àjàgbéjò tí yóò máa kó àwọn ajílẹ̀ tí yóò máa kó káàkiri àwọn ìpínlẹ̀ tí yóò sì máa pín fún àwọn àgbẹ̀. Wọ́n náà wọn ò fẹ́ fún wa lẹ́jà jẹmọ́wò, àwọn fẹ́ kọ́ wa bá ti ń pẹja ǹjẹ́ òun náà ni eléyìí. Ìwé ìròyìn Punch ni ó gbìyànjú jáde ní òwúrọ̀ níyì. Bàbá kúrò nínú ìwé ìròyìn Punch láàárọ̀ níyì náà bákan náà nínú ìwé ìròyìn Vanguard wọ́n máa sọ pé àwọn ikọ̀ agbésùmọ̀mí Boko Haram wọ́n ju ọ̀pá lẹ̀ o, wọ́n jù bọ́n lẹ̀, wọ́n ronú pìwàdà bí ìgbà tí wọ́n bá mọ́ lágbo. Ẹ yí padà, ìjábọ̀ kò dẹ̀dẹ̀. Àwọn Boko Haram tí wọ́n tó mọ́kàndínláàádọ́rin ìwọ̀n ni wọ́n ti yí padà. Báwo ni nǹkan báwo ni ó ṣe ṣẹlẹ̀ kúlẹ̀kúlẹ̀ ẹ̀gbọ́n láàárọ̀ níyì. Nínú ìwé ìròyìn Platform Times wọ́n ti dá ẹjọ́ ẹ̀wọ̀n gbére fún ẹ̀ṣọ́ aláàbò NSCDC. Kí ló ṣe civil defence kan ni wọ́n ní kó lọ́ọ́ máa lo ìgbé ayé rẹ̀ tó kù nínú ọgbà àtúnṣe látàrí ìwà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Kí ni ìwà tó wù ẹgbòǹgbà bá wọnú ìwé ìròyìn. Ìrètí mà ti ń ru gọ́gọ́ sókè o fún Nnamdi Kanu wípé ó ṣeé ṣe o kó gba ìtúsílẹ̀. Ìwé ìròyìn The Sun ló gbé jáde bẹ́ẹ̀ wípé ó ṣeé ṣe kí Nnamdi Kanu kó gbà ìtúsílẹ̀.
à ń pọ̀rọ̀ yìí lówe iná ronú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti wá di bàtíngbà kan òun náà nìkan gbé gbìyànjú ọ̀tẹ̀ bí ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ tí kì í ṣe olùkọ́ ní ilé ẹ̀kọ́ fásitì ẹ̀ka ti FUTA yun nílùú Àkúrẹ́ táwọn náà ṣe ìwọ́de lórí owó oṣù tí ìjọba jẹ wọ́n tí wọ́n sì kìlọ̀ fún ìkìlọ̀ owó ni wọ́n kí ìjọba inú ìwé ìròyìn New Telegraph lẹ́tì gbọ́ láàárọ̀ níyì. Bákan náà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti ń gbìyànjú láti pawọ́pọ̀ pẹ̀lú àwọn ilé-iṣẹ́ kan láti lè rí wípé ìpèsè àwọn àdògán ilé ìtàfin mọ́mọ́ dáná ìyún stóòfù èyí tí kò ní máa dọ̀tí tí ò sì ní máa ba àwọn ìfítà ń fi símú tí ò ní máa bà á jẹ́ yan àwọn ìmítà mi símú tí ó ní máa ba ojú ọjọ́ wa jẹ́ wọ́n ṣe tán àti pawọ́pọ̀ pẹ̀lú àwọn ilé-iṣẹ́ yìí báwo ni gbogbo ẹ̀ ṣe lọ nínú ìwé ìròyìn ní Telegraph àwọn òròyìn lánàá àǹfààní láti bẹ̀rẹ̀ sí ní ìṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún yín lóòrò ní iye àwọn ẹja ní ìṣòro labala kejì lórí pápá ibi tá a ti máa gbọ́rùn nípa ti eré ìdárayá àwọn ọ̀kábọ̀ náà ń bọ̀. ìjọba ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wọ̀ wá níkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ ọdún bí àjúrẹ́bí àtúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà tẹ́ bá ti rí mi ẹ ti mọ̀ pé mi ò lóhun méjì tí mo máa mú wá sí etí ìgbóyin lábala tá a dé dúró yìí ìròyìn eré ìdárayá náà ní ìtàn náà oníjọ tẹ̀ ní òtẹ̀ ní oníjọ tà náà torí ìròyìn eré ìdárayá láti tún kó débì bá fún yín gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ọdún ní mímì kí n ṣe àmì ìpolówó àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run báàkì ló fún mi ṣe ní gbogbo ìgbà báwo la ṣe fẹ́ ṣe láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn yẹn ti ṣe ń jẹyọ nígbà tí ìròyìn eré ìdárayá ẹsẹ̀ kókó grassroots láti trabayé lọ sí ilẹ̀ òkèèrè lè lórí ṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fi èròǹgbà àtìlẹ́yìn rẹ̀ hàn fún ọ̀kan lára ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti wà nínú ìgbìmọ̀ àjọ tó rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè àgbáyé ìyẹn FIFA gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń dìbò yan ẹni tí yóò wà ń bẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan lọ́dọọdún gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti ṣe fi ọ̀rọ̀ yìí léde láti ọwọ́ ẹni tí ń ṣe agbẹnusọ̀rọ̀ ìyẹn olóyè Àjúrè Ngalale òun ni ó fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde wípé òun ti ṣe tán láti ṣe àtìlẹ́yìn fún ẹnikẹ́ni láti orílẹ̀-èdè Nàìjíríà tó bá fẹ́ wà nínú ìgbìmọ̀ àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà ìgbìmọ̀ yìí ló máa ń kún fún ẹni mẹ́tàdínlógójì tí wọ́n bá dìbò yàn láti wà nínú ìgbìmọ̀ àjọ FIFA ní báyìí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ti ṣe wà ní ìkàlẹ̀ wọn ni Amadu Binike tó ti fi ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ jẹ́ ààrẹ fún àjọ tó rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà ló wà nínú ìgbìmọ̀ yẹn gbẹ̀yìn nínú oṣù kẹta ọdún 2021 ìgbà ẹni tó tún ṣe bẹ́ẹ̀ tó tún wà lára ìgbìmọ̀ náà òun náà ni ẹnìkan tó ti di olóògbé Ọ̀yọ́ àti dókítà Amos Adamu láti wà lára ìgbìmọ̀ yìí gbẹ̀yìn ní báyìí Amadu Binike ló ti ń lépa láti dìbò yan láti tọrọ ìdìbò lọ́dọ̀ àwọn ènìyàn láti padà sínú ìgbìmọ̀ náà ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ló ti wá ṣe àtìlẹ́yìn fún pé ẹnikẹ́ni bíi Amadu Binike tó bá ṣetán láti wà lára ìgbìmọ̀ náà òun fi ara mọ́ ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles ó ṣe fẹ̀sẹ̀rò ní awuyewuye tí ń lọ lórí rẹ̀ wípé ó ti ṣe kó padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá ọmọ tuntun eléyìí ni wọ́n fi tan ìmọ́lẹ̀ sí gbogbo àwọn nǹkan kan tí ó ń ṣẹlẹ̀ nípa ti ààyè tó ṣòfò nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles bí ẹ kò bá gbàgbọ́ pé ó ṣe fẹ̀sẹ̀rò yìí ló fi ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ nínú oṣù kejì ọdún tí a wà yìí lẹ́yìn tí àdéhùn rẹ̀ tó tẹnu bọ epo lẹ́yìn tó mú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà dé ipò kejì níbi ìdíje AFCON tí ó wáyé ní orílẹ̀-èdè Ivory Coast ẹni tó gba iṣẹ́ náà tí wọ́n gbélé lọ́wọ́ ìyẹn Finidi George ni kò pẹ́ lẹ́nu iṣẹ́ náà rárá nígbà tí ó kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ látàrí
àwọn nǹkan kan tó kojú nígbà tó gba iṣẹ́ náà. Ní báyìí Peseiro ní orílẹ̀-èdè South Africa ti ń fi ẹ̀gbẹ́ kan wò, ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ já sí báyìí wọ́n ní ó ṣeéṣe kó padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nigeria Super Eagles gẹ́gẹ́ bí ìròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n ń gbé káàkiri. Ẹ̀dẹ̀ má gbàgbé pé àjọ NFF ni wọ́n ní ọjọ́ péréte láti yan ẹni tí yóò máa jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles kó tó di pé a lọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Libya àti ikọ̀ agbábọ́ọ̀lù tó kàn nínú oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́. Ẹ wò ó, ẹ jẹ́ ká tẹ̀síwájú nípa ti ìpalẹ̀mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà Super Falcons fún ìdíje Olympic Games èyí tí yóò máa wáyé nínú oṣù tí a wà yìí. Ifeoma Onumolu òun ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí ẹni tí yóò máa rọ́pò agbábọ́ọ̀lù ọwọ́ àárín gbùngbùn Halimat Ayinde, ẹni tí ó ní ìfarapa níbi tí wọ́n ti ń ṣe ìgbáradì fún ìdíje Olympic ti ọdún yìí. Ayinde yìí ni ó wá ti sọ di mímọ̀ nígbà tó fi èròǹgbà rẹ̀ pé ẹni tó bá fi rọ́pò òun kí wọ́n fi rọ́pò rẹ̀, ṣùgbọ́n òun yóò máa ṣe àtìlẹ́yìn fún wọn níbikíbi tí òun bá wà. Onumolu ni wọ́n ti wá nàka sí wípé kó má bọ̀ láti wá darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ ní orílẹ̀-èdè Spain gẹ́gẹ́ bí Rani Wondrum ti fi ìwé pè é. Bákan náà wọ́n tún mú Regina Otu, àwọn ti pè ìhun náà nígbà wọn náà máa bọ̀ ayé ò gbọdọ̀ ṣòfò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles. Bí ẹ kò bá gbàgbé nípa orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti là á kalẹ̀ fún wọn wípé wọn yóò máa kojú ẹni tí ó gba ife ẹ̀yẹ wúrà ní ibi ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti àwọn obìnrin níbi Olympics tó kọjá, ìyẹn Canada, níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rọ̀sọ̀rọ̀ tí yóò máa wáyé lónìí gangan ní kò ní dọ̀la kí wọ́n tó wá tẹ̀síwájú lọ sí orílẹ̀-èdè France níbi tí wọ́n ti kó wọn sínú ìsọ̀rí kẹta ibi tí wọ́n yóò ti máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain, Japan àti Brazil ní Group C. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ìpalẹ̀mọ́ wa fún ìdíje Olympic Games ti ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ tọwọ́ tẹsẹ̀. Israel Adesanya òun ló ti ń fọ́nu lọ́tún fọ́nu lọ́sì. Ó ní ìdùnnú òun ni pé kóun máa na àwọn èèyàn ní ìnàkúnà, ní pé bí òun ṣe máa nà wọ́n kóun ṣáà nà wọ́n bí ọṣẹ ṣe ń ṣojú ló máa ń jẹ́ ìwúrí fún òun ní gẹ́gẹ́ bí Israel Adesanya ti ṣe sọ di mímọ̀ nígbà tó ń sọ ọ̀rọ̀ kan láti ṣe ìpalẹ̀mọ́ fún ìjà kan èyí tí yóò ṣe ìpalẹ̀mọ́ rẹ̀ tó fẹ́ gbé náà wojú ẹnìkan tó kàn jẹ́ Drew Plessis. Adesanya ló ti wá sọ di mímọ̀ pé bí òun ṣe ń na àwọn akẹgbẹ́ òun lóríṣiríṣi orí ìjà ní pápá ìjàjàre ni ó ń jẹ́ ìdùnnú fún òun lóòrèkóòrè. Eléyìí ní Israel Adesanya fi sọ di mímọ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí òun ò lè sọ báyìí ló ṣe máa rí nígbà tóun bá ń kojú ẹni tí òun yóò máa kojú láìpẹ́ yìí. Ó wá sọ di mímọ̀ sí iwájú pé ṣe ẹni tí mo fẹ́ kojú yìí ìyẹn Drew Plessis òun á ṣe nǹkan tí ẹnikẹ́ni kò ṣe fún rí nípa nínàkúnà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ṣáájú ìjà náà èyí tí yóò máa wáyé láìpẹ́ yìí. Ẹ jẹ́ kí n kúrò ń bẹ̀, ẹ jẹ́ kí n lọ sí agbo àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́ni lórí kọnkéré. Ǹjẹ́ túmọ̀ pé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ aláṣeyọrí lágbo bọ́ọ̀lù ẹlẹ́ni lórí kọnkéré Carlos Alcaraz òun ló ti ṣe bẹ́ẹ̀ wá láti ọwọ́ yẹn láti na ẹnìkan tó orúkọ rẹ̀ ń jẹ́ Tommy Paul lọ́jọ́ ìṣẹ́gun àná láti fi àkọsílẹ̀ tuntun léde láti kojú ẹni tó ti kojú rí ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semi-final ìyẹn Daniel Medvedev gẹ́gẹ́ bí ó ti ṣe àṣeyọrí lánàá. Àná yìí ni ó na Tommy Paul pẹ̀lú àmì ayò 5-7 6-4 6-2 6-2 láti rí pé òun pèrègede sí ìpele tó kàn. Alcaraz yìí òun ni kò tí ì bẹ̀rẹ̀ dáadáa níbi ìdíje èyí tí Wimbledon tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí, ṣùgbọ́n àná òde yìí ó ṣe dáadáa wípé òun ní ohun kan tí òun fẹ́ fàyọ nípa kíkópa níbi ìdíje ti Wimbledon ti ọdún yìí. Alcaraz yìí ló ti wá bí ní ìbéèrè pé báwo ló ṣe rí ẹni tó fẹ́ kojú sí yìí, báwo ló ṣe rí sí. Ó ní òun wòye wípé ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré yìí ó jẹ́ ọ̀kan gbòógì tó ti ṣe bẹ́ẹ̀ tó ti gbáradì dáadáa, ó dira kó tó wá síbi ìdíje ti ọdún yìí. Òun sì ti rí bó ṣe ń ná àwọn èèyàn bí ó ṣe ń nà wọ́n tó sì ń já wọn kúrò lójú ọ̀nà rẹ̀, ṣùgbọ́n níbi tọ́rọ̀ dídò yìí òun náà ti gbáradì. Òun ò ní jẹ́ kí gbogbo ẹ̀ kó fi ìdí rẹmi láti ọ̀dọ̀ ti òun ní bí wọn kò bá gbàgbé òun na ẹni tí òun fẹ́ kojú yìí ní ọdún tí ó kọjá. Òun tí
gbàdúrà wípé kí irú eléyìí ó tún ṣẹlẹ̀ lásìkò yìí. Òun ni ẹni tí ń ṣe Alcaraz ń sọ lẹ́yìn tó pèrègédé lánàá ti ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin ti ìdíje bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹpútà ìyẹn Wimbledon. ẹni kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n lọ síbi ìdíje Copa America. Àná òde yìí orílẹ̀-èdè Argentina wọn kojú orílẹ̀-èdè Canada fún ìgbà kejì níbi ìdíje Copa America. ẹ má gbàgbé pé wọ́n ti kọ́kọ́ pàdé ní ìsọ̀rí wọn ní orílẹ̀-èdè Copa America orílẹ̀-èdè Canada pẹ̀lú àmì ayò 2-0. àná òde yìí wọ́n tún pàdé ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semi-final. orílẹ̀-èdè Argentina wọ́n máa jáwé olúborí, ṣùgbọ́n ohun tó wá jẹ́ pápánbárì ibẹ̀ òun ni pé Messi ó tún fi ìtàn balẹ̀. ẹni tó jẹ́ balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina Lionel Messi òun ló ti ṣe bẹ́ẹ̀ ló ti fi ọwọ́ rọ́ àkọsílẹ̀ tí àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil yẹn Cafu Roberto Carlos wọ́n fi lélẹ̀ láti dé ìpele àṣekágbá Copa America fún ìgbà 6 ọ̀tọ̀ọ̀tọ̀. Messi ló ti wá làwọn báyìí nígbà tí òun yóò máa dé ìpele àṣekágbá Copa America ti ọdún 2024 fún ìgbà keje gẹ́gẹ́ bí ìwé ìtàn ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Messi yìí òun ló tún ṣe bẹ́ẹ̀ ló tún kọjá ìtàn kan tí ọmọ orílẹ̀-èdè Iran Alideh tó fi lélẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti gbá góòlù wọlé jù níbi ìdíje Copa America pẹ̀lú àkọsílẹ̀ góòlù 109 109 ẹ̀yọ̀kan ló fi ó sì wà lẹ́yìn Cristiano Ronaldo lásìkò yìí. ọ̀nì bí Messi ṣe dé ìpele àṣekágbá yìí oríṣiríṣi ìdùnnú ni wọ́n ti fi hàn lórílẹ̀-èdè Argentina. kódà ó jábọ̀ bí nǹkan ṣe máa rí fún ọjọ́ iwájú rẹ̀ lánàá ní ẹ̀wọ́ ìjà tí máa jà gbẹ̀yìn lélẹ́yìí o. eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa wòye wípé ó dà ń pé Messi ó ti fẹ́ dágbére fún bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó fi pàrokò fún àwọn èèyàn lánàá nígbà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápapẹ̀ yẹn orílẹ̀-èdè Argentina wọn yóò máa kojú ẹni bá jáwé olúborí láàrin orílẹ̀-èdè Uruguay àti Colombia nígbà táwọn yẹn máa kojú ara wọn lẹ́ni ọjọ́ àìkú Sunday yìí ni àṣekágbá yẹn yóò máa wáyé. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ lápapẹ̀ yẹn. ẹ jẹ́ kí n kúrò ń bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n tún lọ síbi tí ìfẹsẹ̀wọnsẹ̀ kan ti tó ra wọn lánàá níbi ìdíje Euro 2024 èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. agbábọ́ọ̀lù ọ̀dọ́mọdé ọmọ orílẹ̀-èdè Spain ìyẹn Lamine Yamal ó mà tún ṣe bẹ́ẹ̀ ó tún fi ìtàn balẹ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ agbábọ́ọ̀lù tó gbá góòlù wọlé níbi ìdíje Euro 2024 lẹ́ni ọdún mẹ́rìndínlógún 16 years gẹ́gẹ́ bí ó ti ṣe bẹ́ẹ̀ gbá góòlù kan wọlé nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè France lánàá ní ìlú Munich gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ní àná òde yìí. wọ́n ní góòlù tí agbábọ́ọ̀lù yìí gbá wọlé lánàá yìí ló jẹ́ góòlù kan tó dára jù tí wọ́n ṣe polówó nígbàkúgbà ni wọ́n bá fi hàn àwọn ènìyàn tí wọ́n jẹ́ bọ́ọ̀lù olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. ní báyìí Lamine Yamal ló ti wá ń dábí ẹdùn rọ̀ bí òwe níbi ìdíje Euro 2024 ó sì ti ṣe bí ẹni ṣe bẹ́ẹ̀ mú àwọn akẹgbẹ́ rẹ̀ àti orílẹ̀-èdè rẹ̀ dé ìpele àṣekágbá final tí yóò máa wáyé lọ́jọ́ àìkú Sunday ọ̀sẹ̀ tuntun tí a fẹ́ mú yìí. ẹni bá jáwé olúborí láàrin orílẹ̀-èdè England àti Netherlands lénìí ni wọ́n máa kojú ní ìpele yẹn. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ nípa ti Lamine Yamal àti orílẹ̀-èdè Spain tí wọ́n ti pèrèkédé sí ìpele tí ó kàn. ẹ wò ẹ máa retí wípé wọ́n máa gbá third place o wọ́n máa gbá ìpele fún ẹni bá mú ipò kẹta o ẹ má retí yẹn rárá. ìyẹn kì í wáyé níbi ìdíje Euro 2024. òun ni àjọ tó tún rí sí ìdíje náà tó fi tẹnu wọn lánàá wípé ẹ má retí wípé àwọn èèyàn kan máa jà fún ipò kẹta o nígbà tí wọn yóò máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ fún third place. wọ́n ní rárá o wọ́n ní rárá ìyẹn ò ní ṣẹlẹ̀ nínú ìdíje Euro 2024 yìí. ẹni tó bá ti nà ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semi-final ó kó máa di gbogbo ẹrù rẹ̀ kó sì máa lọlé. òun ni àjọ FIFA fi sọ àjọ UEFA tí wọ́n ṣe kò kárí Euro 2024 ni wọ́n fi léde fún gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ní àná òde yìí. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ìdíje Euro 2024. ẹ jẹ́ kí wọ́n fi eléyìí ká díẹ̀ lẹ̀ níbi tí agbábọ́ọ̀lù kan ó ti dé pásítọ̀ báyìí o wọ́n ti fi àmì òróró yàn án wípé òjíṣẹ́ Ọlọ́run ni ìwọ yóò máa fi tẹ̀síwájú báyìí nínú ìrìn àjò ayé rẹ̀. ta ni mò ń pè rẹ̀ Firmino ni o agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool àti ọmọ orílẹ̀-èdè Brazil ìyẹn Roberto
Firmino òun ni pásítọ̀ ìjọ rẹ̀ ti fi àmì òróró yàn gẹ́gẹ́ bí pásítọ̀ àjíǹrere tí yóò máa ṣe fún ìjọ náà lẹ́ni ọdún 22 ẹni yìí òun ló bọ́ sórí ẹ̀rọ ayélujára social media rẹ̀ tó fi bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tó náà ń lò fún òun láti gba iṣẹ́ ìránṣẹ́ yìí nígbà tí ó fi àwòrán ibi tí òun àti ìyàwó rẹ̀ tí wọ́n ti dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọn nígbà tí pásítọ̀ náà ń ta àmì òróró lé wọn lórí. Ó ní lótìtọ́ àti lódodo ọdún 3 rèé tí àwọn bẹ̀rẹ̀ ìrìn àjò nínú ilé ìjọsìn yìí ṣùgbọ́n àwọn kò mọ̀ pé ibi tí ó máa padà yọrí sí rèé. Àná òde yìí ni Firmino wá sọ di mímọ̀ pé ẹ wò ó mo ti di pásítọ̀ báyìí o, ìyẹn ò ní pé kí n má ṣe bẹ́ẹ̀ kí n má gba bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá mọ́, ṣùgbọ́n bí mo ṣe ń ṣe iṣẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni màá tún máa ṣiṣẹ́ ìránṣẹ́ pásítọ̀ lápá kan. Firmino ni ó dàbí ẹdun rò bí òwe fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ní ọdún 2015 sí ọdún 2023 kó tó fi wọ́n lẹ̀ lọ sí orílẹ̀-èdè Saudi Arabia. Ní báyìí orílẹ̀-èdè Saudi Arabia ló wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Al Ahly gẹ́gẹ́ bí ó ti gbá góòlù 9 wọlé lápá abẹ̀yẹn. Kódà ó ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè rẹ̀ Brazil nígbà ayé rẹ̀ nígbà tí ó ṣì wà lójú ọpọ́n tí àgbà tí ìdèbà nìyẹn. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ kí Ọlọ́run ran Firmino lọ́wọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ tó ṣẹ̀ gbà yìí. Oníyàn ṣeun ọlọ́kà ṣeun gbogbo ẹ̀yin jẹ́ kìlẹ̀ bá ajẹ́ láàárọ̀ yìí àdúpẹ́ lọ́wọ́ ní àjọṣepọ̀ ní bàjẹ́ níbi làwọn rí mọ̀ fún ti ìròyìn eré ìdárayá láti orí pápá BGI TV títí dìgbà mìíràn tó fi láǹfààní láti máa mú àkọ́tún abala láti orí pápá BGI TV wá sí etí ìgbọ̀nyín. ó dún ní mí omi kì í ṣàìmọ̀ fúlọ́kọ àfin tèmi nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí máa mọ̀ kó dọ́jà ní èyí tí ń tòótọ́ Samuel Ògúnbóyèmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ètò Ojúmọ́ Aláyọ̀ ó ń tẹ̀síwájú pẹ̀lú ìrìnàjò ẹ̀ máa gbọ́. tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdùn ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ jẹ́ mọ̀ kí yín káàbọ̀ láti orí pápá ìròyìn níbi tí a ti lọ gbọ́ròyìn nípa ti eré ìdárayá. Abala kẹta òun náà lélẹ́yìn níbi tí a ti máa gbọ́ròyìn lẹ́ẹ̀kúnrẹ́rẹ́ eléyìí tí a ti fún yín ṣáájú àwọn kókó inú ìròyìn tí a ti mú wá nínú ìwé ìròyìn The Nation tá a fi ṣíde lẹ́ẹ̀kún náà tá a fi ṣíde rẹ̀ láàárọ̀ níyìí. Owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ní kòpẹ́kòpẹ́ ni wọ́n sọ pé wọ́n yóò fi ìwé àbádòfin ọ̀hún náà ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti ẹnu ẹni tí ó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn òṣòwò TUC ní Festus Osifo ló sọ ilé ìjáde ní àná òde òní yìí. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé látàrí àwọn ìdojúkọ àti ìbójúwòye eléyìí tí ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà tó fi dáwọ́ rẹ̀ kọ́ tẹ́lẹ̀ láti lè ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka gbogbo eléyìí tí ó bá kàn yan ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́nà àti lè mọ ibi tí wọn yóò gbé ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ tí wọn yóò gbé sí wípé bí ìjọba àpapọ̀ bí wọ́n ṣe ń ṣe tiwọn òun náà ni àwọn náà ń ṣe tiwọn láti lè máa tọ́ àwọn tó mọ tinú tẹ̀dọ̀ ti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ láti lè máa tọ̀ wọ́n wípé bàbá ṣe ń tá báyìí òun náà ni àmọ́ tọ́ náà ni wọ́n wá jẹ́ kó yé wọn pé nígbà tí wọ́n bá máa fi gbé ìwé àbádòfin ọ̀hún náà jáde wá sí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìwé àwọn náà ló fi ọwọ́ sí owó oṣù àwọn òṣìṣẹ́ tó ṣetán láti tán ìṣòro ẹni tó òṣì jùlọ nínú olóṣì bó ṣe sọ nìyẹn ẹni tó òṣì jùlọ nínú olóṣì poorest of the poor òun náà ni èèpo tí wọ́n kọ síbẹ̀. Ó sì fọ́ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó ń sọ pé lóòótọ́ àti lódodo
ní àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ni wọ́n fi ọkàn tí wọ́n sì dúró sórí 50 náírà gẹ́gẹ́ bí owó oṣù àwọn òṣìṣẹ́, ṣùgbọ́n tí wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti ìgbà tí wọ́n ti ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà, ẹni tó wá jẹ́ abẹnugan fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ eléyìí tí ó tún léwájú ẹ̀ka àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ní ẹ̀ka àti epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì ẹgbẹ́ tiwọn Mpengesana òun náà ti jẹ́ kí ilé ìkódìmọ̀ nílùú Àbújá lórí gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n yóò gbé tí wọ́n fi sọ pé káwọn òṣìṣẹ́ kí wọ́n fọkàn wọn balẹ̀ ní ìsinyìí ó ti rúgbó bọ̀ díẹ̀ ó ṣeé ṣe kí ìrètí ńlá kó wà fún àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Emefiele, ilé ẹjọ́ gíga tí wọ́n yà sọ́tọ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ lórí àwọn ẹ̀sùn téèyàn kan bá ṣẹ̀ tó jẹ́ pé ẹ̀sùn ìyà sọ́tọ̀ ní tí wọ́n pè ní special offence, òun náà ni wọ́n tún gbẹ́jọ́ lórí ọ̀rọ̀ Emefiele ní ìlú Ìkẹjà ní àná òde òní, ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà fún olú-ilé ìfowópamọ́ ilé wa CBN Godwin Emefiele. níbẹ̀ ni wọ́n sọ pé ó fi òbítíbitì owó mílíọ̀nù ó fi ránṣẹ́ sínú àpò ìṣúná ìyàwó rẹ̀ yẹn Margaret, ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ẹni tó ń ṣe àmójútó àpò ìṣúná ìyàwó rẹ̀ yún arábìnrin Ifeoma Ogbonnaya assistant bank manager. òun náà ni ó ń sọ fún adájọ́ Rahman Oshodi lánàá òde òní yìí ó ẹ mọ̀ wípé arábìnrin yìí rínú orúde wípé òbítíbitì owó mílíọ̀nù náírà òun náà ni Emefiele máa ń fi ránṣẹ́ sí àpò ìṣúná ìyàwó rẹ̀ lóòrèkóòrè. Emefiele òun náà ni ó ń jẹ́jọ́ lórí àwọn ẹ̀sùn tuntun tí wọ́n ṣe fi kàn wípé lórí ọ̀rọ̀ owó jìbìtì ilé tó tó bílíọ̀nù 4.5 dọ́là $4.5 billion àti bílíọ̀nù 2.8 náírà 2.8 billion naira lórí owó eléyìí tí Monu jí gbé lọ. ẹni tí ó jẹ́ tó ti fìgbà kan jẹ́ gómìnà olú-ilé ìfowópamọ́ ilé wa yìí náà ni ó ń dojú kọ ẹjọ́ yìí, ẹjọ́ mẹ́ta ní ìpínlẹ̀ Èkó, ẹjọ́ mẹ́ta míì ní ìpínlẹ̀ nílùú Àbújá. ẹni tí ó ń jẹ́jọ́ pẹ̀lú rẹ̀ náà ni wọ́n pè ní Henry Omohole lórí gbogbo ìwà jẹbánu èyí tí wọ́n fi kàn wọ́n lọ́tọ̀ọ̀tọ̀. ká má sì gbà pé àjọ EFCC ni wọ́n ti gba ìwé ìrìnnà Emefiele ni wọ́n ti gbà sílẹ̀ lọ́nà wípé kó bá máa ní àǹfààní láti lè kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. agbẹjọ́rò rẹ̀ tí tó jẹ́ agbẹjọ́rò àjọ EFCC yíyan agbẹjọ́rò àgbà Rotimi Oyedepo òun náà ló léwájú ẹni tó jẹ́ ẹlẹ́rìí yìí láti ilé ìfowópamọ́ yẹn arábìnrin Ogbonnaya láti lè wá jẹ́rìí tako Emefiele. ìyẹn àwọn tó rínú tó lóde òun náà ni wọ́n ti ń jẹ́rìí báyìí tako Emefiele. ẹ wọ ọ̀rọ̀ lórí bí ebi ṣe ń pa wá lórílẹ̀‐èdè Nàìjíríà. báwọn àgbà bọ̀ wọ́n ní bí oúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́kùṣe lóòótọ́ ni àti lódodo nítorí pé ẹnu gbọ́ mo jẹ lánàá rí kódà kò gbọ́ mo ti jẹ ní wákàtí mélòó kan sẹ́yìn bí o bíbí bá ti ń pani ó ti ń pani òun náà yẹn nínú ìwé ìròyìn Punch báyìí. ẹ wò ó gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ lọ máa dí gbogbo àwọn aṣòfin àgbà àti àwọn aṣojú ṣòfin yẹn wọn sẹ́nẹ̀tà àti rẹ́ẹ̀pù yín ẹ lọ máa dì wọ́n mú nítorí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti rán wọn sí wa kí wọ́n sì lọ ṣọwọ́ kúdúrú sí wa òun náà ló kò báyìí lọ́nà àti lè jẹ́ kí oúnjẹ kó pọ̀lọpọ̀ yàtọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí òun ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ pé òun yóò bẹ̀rẹ̀ sí ni máa pín ọkọ̀ àjàgbé ìjò èyí tí yóò máa pín ajílẹ̀ káàkiri tí yóò tó 100 ní iye fún àwọn èèyàn ní gbogbo ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí ni wọ́n sọ pé òun fẹ́ máa fún wa lẹ́jà àjẹmọ́ pé kó dín ohun àfisẹ́yìn débi pé egun fi ṣọdá wọn máa fún wa ní ìrẹsì àpò rẹsì kan ọjọ́ mélòó náà la fi jẹ gbogbo eléyìí tán ni wọ́n fi sọ yìí pé gbogbo àwọn aṣòfin àgbà tí wọ́n jẹ́ 109 àti àwọn aṣojú ṣòfin tí wọ́n jẹ́ 360 àwọn aṣòfin àgbà pé wọ́n yóò máa fún wọn ní ọkọ̀ àjàgbéjò méjì 2 truck làwọn sẹ́nẹ́tọ̀ yóò máa gbà àwọn rẹ́ẹ̀pù yóò máa gba ọkọ̀ àjàgbéjò kọ̀ọ̀kan ìyẹn 1 truck oníkálukú wọn kí wọ́n lọ sí ìletò ìyẹn ẹkùn ìdìbò wọn constituency wọn kí wọ́n lọ mọ́ ọ pín fún gbogbo àwọn èèyàn tí ó wà ńbẹ̀. ọ̀rọ̀ yìí gangan ló jẹyọ jáde nígbà tí ìkan lára àwọn aṣòfin àgbà tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunday Karimi tó ń ṣojú apá ìwọ̀ oòrùn
Kogi tí ó ń léwájú àbáwọn náà bébí ṣe ń pa àwọn ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà tí Ali Ndume tí ó sì ṣe ìkejì àbá rẹ̀ nínú ìjókòó wọn tí wọ́n jókòó ní ànájọ́ Ṣẹ́gun Tuesday. Níbẹ̀ ni wọ́n ti ń sọ pé bí oúnjẹ ṣe wọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà ó ń gbé wọ́n sókè sí ni lóní gègèrè ní gbogbo ìgbà débi wípé nígbà tí wọ́n ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní ọlọ́dún sọ́dún ní láti iléeṣẹ́ tó ń rí sí àkọọ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà láàrin ọdún tó kọjá sí ọdún yìí ìdá tó ti gorí owó oúnjẹ ló ti wọ 40% ní iye tó ti gorí owó oúnjẹ. Èyí náà ló fi mú wọn láti wọ̀ pé ó dá o ńgbà bá wo eléyìí ibo gangan ní ìpìlẹ̀ tó ń ṣàkóbá fún ọ̀rọ̀ oúnjẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n sì ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa pín ohun àjílẹ̀ fún àwọn àgbẹ̀ láti lè máa fi ṣe èrè oko wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọlọ́run ajó dé sàlẹ̀ àmì ní ẹjẹ́ ṣe àwọn ẹjẹ́ mẹ́nu kú ọ̀mẹ́ nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ níyì bí àwọn olùṣọ́ àgùntàn àti ajínrere bí wọ́n ṣe máa ń lago kiri pé ẹ yí padà ìjọba òun kò ó dẹ̀dẹ̀ ó dàbí ní pé àwọn Boko Haram kan wọ́n ti gbọ́ aago ẹ yí padà ìjọba òun kò sí dẹ̀dẹ̀ báyìí. Àwọn Boko Haram tí wọ́n tó mọ́kàndínláàádọ́rin ní iye 69 ni wọ́n ti sọ pé wọ́n ti yí padà báyìí tí wọ́n sọ pé àwọn ò dà lóru mọ́ o. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ọmọ ogun lórílẹ̀‐èdè wa Nàìjíríà orílẹ̀‐èdè Cameroon àti orílẹ̀‐èdè Niger àtàwọn orílẹ̀‐èdè míì tí wọ́n pè ní Multinational Joint Task Force MNJTF òun náà ni wọ́n gbé ìròyìn náà jáde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùnmí ni wọ́n ti ń jùbọn wọn lẹ̀ jọ̀pá wọn lẹ̀ káwọ́ sókè pé àwọn wà láàbímọ́. ó ní láàrin ọjọ́ kìíní sí ọjọ́ kẹfà oṣù tá a wà nínú rẹ̀ yìí òun náà ló ti mú kí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ Boko Haram yìí ní apá Cameroon orílẹ̀-èdè olómìnira Niger àti orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ju apá wọ́lẹ̀. Ẹni tó jẹ́ alukoro fún àjọ yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gágun Abubakar Abdullahi náà ni ó jẹ́ kí àtẹ̀jáde kó jáde ní àná òde òní tó sọ pé ní orílẹ̀-èdè Cameroon ní oṣù keje ọjọ́ kẹfà tá a wà nínú rẹ̀ yìí òun náà ni àwọn ikọ̀ Boko Haram tí wọ́n tó mẹ́rìndínlọ́gọ́ta yẹn 56 tí wọ́n ju ọ̀pá àti gbogbo àwọn nǹkan jagun wọn lẹ̀ tí wọ́n sì ní àwọn òjagun àwọn ọ̀dàlúrú náà wọn àwọn ọkùnrin gídìgbọ́n tí wọ́n tó 13 àti àwọn ọmọdé pẹ̀lú àwọn obìnrin tí wọ́n tó 340 òun náà ni wọ́n ju ọwọ́ wọn lẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn 12 kan náà ni wọ́n ṣe lọ kọ́dà wọ́n ní orílẹ̀-èdè olómìnira Niger arákùnrin kan tó jẹ́ ẹni ọdún 24 years tó sọ pé òun ò ṣiṣẹ́ mọ́ nígbà òun ò ṣe ìwà Boko Haram mọ́ òun lọ kó gbogbo nǹkan ìjẹ ogun olóró àti ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn ló gbé AK-47 dé kódà ìbọn lójú mẹ́rin báyìí ní ń bẹ ní ọwọ́ rẹ̀ tí ó kú dé pẹ̀lú àwọn ọ̀tá àbọn tó jẹ́ pé ó kù lóní ṣọ̀bọ̀lọ̀ báyìí òun náà ni ó ń bẹ ní ọwọ́ rẹ̀ tí náà sì káwọ́ òkè pé òun wà láàbí mọ́ ìyẹn jẹ́ ìròyìn tí ìwé ìròyìn Vanguard tó gbé jáde lápàbẹ̀ ní àárọ̀ ní nínú ìwé ìròyìn Platform Times ẹ̀ṣọ́ aláàbò kan lèyí ta ní ọmọ ọ̀ṣọ́ wa ṣùgbọ́n inú ìsìn yìí inú túbú lọ́ọ́ ti ní kó lọ́ọ́ máa ṣe ìgbádùn ayé rẹ̀ nínú ọgbà àtúnṣe ìlọ́gbà ẹ̀wọ̀n ọgbà ọkọ̀ ní ká mọ̀ pé lọ́gbà àtúnṣe ọgbà ẹ̀wọ̀n ni wọ́n ti ní kó lọ́ọ́ gbogbo ìgbé ayé rẹ̀ tó kù yìí. ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Èkìtì ìtìbẹ̀ ní Àdó Èkìtì ni ó ti rán Olúkáyọ̀dé Dayọ̀ tó jẹ́ ẹ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò àbọ̀rẹ́dẹ́ ní làbòlú NSCDC ló ti rán lọ sí ẹ̀wọ̀n gbére o látàrí fífi ṣíṣe ìbálòpọ̀ pẹ̀lú ọmọdébìnrin kan. Wọ́n gbé ìdájọ́ òun náà kalẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun àná yìí lásìkò ìgbà tí wọ́n ń fẹ̀nú kò lẹ́yìn ìgbà tí wọ́n ti gbẹ́jọ́ kìíní àti ẹjọ́ keje. Arákùnrin òun náà tó jẹ́ ẹni ọdún 39 òun náà ni ó ń dojú kọ ẹjọ́ kan ṣo wípé ó fi tipátipá ṣe ìbálòpọ̀ ọmọdébìnrin kan ní ọjọ́ Kérésìmesì ọdún 2021. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ pé Dayọ̀ ó ṣe ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọdún 13 kan nílùú Àdó Èkìtì tó sì tako òfin tó ṣe ìdáàbòbò ọmọdé ní ìlú Èkìtì ti tọdún 2012 tí wọ́n ṣe ìdálẹ̀ rẹ̀. Wọ́n ní wọ́n gbé wá sílé ẹjọ́ ní ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2022 láti ìgbà òun náà ni ó ti lọ sílé ẹjọ́ tó sì ń bọ̀. Lẹ́yìn ìgbà yìí ni wọ́n ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ òun náà bí ó ṣe ṣẹlẹ̀ nígbà tí ìyá àgbà ọmọdébìnrin yìí
tí ó ràn ní ọ̀gẹ̀dẹ̀ àti obì. Nígbà náà ni Dàjọ́ ló fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí o ló fi gbé ọmọ yìí pẹ̀lú ọ̀kadà rẹ̀ tí ọmọ yìí tó sì ń pariwo fún ìrànlọ́wọ́, ṣùgbọ́n o kò sẹ́ni tó dìde ìrànlọ́wọ́ tí ó gbóhùn rẹ̀ títí di fi mú lọ sí ilé àkọ́kù kan tí ó sì fi tipátipá bọ aṣọ lọ́rùn rẹ̀ tí ó sì ṣe ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀. Àmọ́ báyìí adájọ́ ti dá ẹjọ́ òun náà wípé kí Dayọ̀ kó lọ máa lọ sáà rẹ̀ tó kù ní ayé nínú ọgbà ẹ̀wọ̀n. Ọmọbìnrin bá bá a ṣe o bàbá ṣèwé ìrántí kan ní ọjọ́ kan ṣáà. Nínú ìwé ìròyìn The Sun láàárọ̀ níyì ọ̀rọ̀ lórí Nnamdi Kanu. Afẹ́fẹ́ tí ń fẹ́ pẹ̀lú àsíá tà ń rí lọ́ọ̀kan yìí ó jẹ́ afẹ́fẹ́ rí tí ó bẹ́ẹ̀ ni àsíá ìrètí pé ó ṣeé ṣe o kí wọ́n dá Nnamdi Kanu sílẹ̀. Kí ni tá a rí tá a fi sọ bẹ́ẹ̀? Ìwé ìròyìn The Sun ló gbé jáde ni wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tọ̀kùlúùlú bọ̀rọ̀kìnní ìlú, àwọn lẹ́kànlẹ́kàn ìlú, àwọn tẹnu wọn tọrọ nínú ìlú ni wọ́n ti ń dìde báyìí o lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà lẹ́ni kọ̀ọ̀kan láti lè dìde láti lè bẹ̀bẹ̀ fún ìdásílẹ̀ ẹni tó jẹ́ aṣáájú àwọn ẹgbẹ́ tí wọ́n pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra ìyẹn IPOB Nnamdi Kanu ni wọ́n ti ń sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pèpè fún eléyìí. Àtẹ̀jáde ọ̀hún náà ni ó tún jẹ̀jẹ̀ jáde láti ìgbà tí wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú nínú ilé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti pàápàá jùlọ àwọn gómìnà lápá gúúsù ìlà oòrùn ilẹ̀ wa òun náà ni wọ́n ti ń pawọ́pọ̀ báyìí tí wọ́n sì ti ń pọ̀ sí láti bẹ̀bẹ̀ fún ìdásílẹ̀ rẹ̀ kó lè mọ̀ lọ ní àlàáfíà. Ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n rọ́wọ́ tó tí wọ́n sì mú gẹ́gẹ́ bí ẹni tí wọ́n sì fi ẹ̀sùn ìdìtẹ̀ ìgbàjọba tí wọ́n fi kàn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lóríṣiríṣi tó sì ń jẹ́jọ́ oríṣiríṣi tí wọ́n fi kàn ní ilé ẹjọ́ ọ̀hún náà. Lẹ́nu bí ọjọ́ mélòó kan yìí ni àwọn lẹ́kàn ní ilẹ̀ wa ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ bẹ̀bẹ̀ tí wọ́n sì ń dọ̀bálẹ̀ níwájú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà pé kó dákun kó dábọ̀ láti dá Nnamdi Kanu sílẹ̀. Ohun tó fi wá jẹ́ kí a mọ̀ rí wípé ó ṣeé ṣe o kí wọ́n dá Nnamdi Kanu sílẹ̀ ní wípé bàbá kó àwọn lẹ́kàn nínú ìlú lórílẹ̀‐èdè Nàìjíríà tá a bá kó wọn jọ ìdá bíi 30 sí 40 rẹ̀ ni wọ́n ti ń bẹ̀bẹ̀ fún Nnamdi Kanu. Nínú ìwé New Telegraph láàárọ̀ nìyí ọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà kò jẹ́ tuntun wípé ìgbìyànjú ọ̀tẹ̀ lórí lọ́rọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí bàbá pàkan ìkọ́ òru síta lọ́jọ́ kìíní àná tá a fojú finá bí ó ṣe sí epo ní ìsinyìí epo tún sí mọ́ àpọ́n lánàá NNPC sọ wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa pín epo jáde kí àwọn iléeṣẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ àṣe mọ́júmọ́ kẹlẹ̀lẹ̀ láti mọ ọtí epo àlọ́lárí a ò rábọ̀ ọ̀rọ̀ lágbọ́ a ò rí ìgbésẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ní ìlú Àkúrẹ́ nǹkan míì tún ṣẹlẹ̀ níbi tí ẹgbẹ́ àwọn sẹ́nu yan àparíjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tí wọn kì í ṣe olùkọ́ nílé ẹ̀kọ́ fásitì ẹ̀ka ti ilé ẹ̀kọ́ fásitì ti ìmọ̀ ìjìnlẹ̀ tí ń bẹ ní ìlú Àkúrẹ́ ìyún FUTA ni wọ́n ti fẹ̀dúnú wọn o ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 9 oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yíyún lánàá òde òní níwájú ilé ẹ̀kọ́ ọ̀hún náà tí ò sí kalọ̀ tí ò sí rè wá sínú ilé ẹ̀kọ́ ọ̀hún níbẹ̀ ni wọ́n ti ń fẹ̀dúnú wọn tí wọ́n sì ń kìlọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé ohun tó wà ní òtó náà lẹ́fẹ́ fi gọ̀ǹgọ̀ fàyè kó bá jalè yín lórí afọ́gbáyọ̀gà mọ̀ yín lórí òun náà ni wọ́n pariwo rẹ̀ bí wọ́n ṣe jẹ wọ́n lówó oṣù mẹ́rin gbáko náà ni wọ́n sọ pé ìjọba àpapọ̀ ẹ tètè gbà ó nígbà tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òun náà ẹ̀ka ti ilé ẹ̀kọ́ FUTA ti bẹ nílùú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo ọ̀hún tí orúkọ rẹ̀ jẹ́ Comrade Felix Àdùbí náà ló sọ wípé ohun tí àwọn gbé ìgbésẹ̀ rẹ̀ ní àná òun náà ni láti lè sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nígbẹ́rẹ́ ìpàkọ́ àti láti lè kìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ó ń bọ̀ wọ́n ládẹ́dẹ́ o ọ̀run ń yábọ̀ kì í ṣọ̀rọ̀ ẹnìkan ọ̀rọ̀ kó wá gbogbo wa náà ni o nítorí pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n dágun lá ni o kódà wọ́n ṣe kò kàn mí lọ́rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí nítorí owó tí wọ́n jẹ wọ́n owó dídí oṣù mẹ́rin ìpè bá wọn náà bá wò níbi tí yóò dín nínú ayé àwọn náà wọ́n sì lè mọ́ wá jẹ wọ́n lówó oṣù
kọ́wọ́n ní kọ́ kí wọ́n sọ pé kí wọ́n máa ṣiṣẹ́. Tá ò bá gbàgbé wípé gbogbo àwọn ẹgbẹ́ yìí láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni wọ́n ti ń ṣe ìwọ́de káàkiri o kí ó tó di pé tàwọn Àkúrẹ́ àwọn náà ṣe ìwọ́de tí wọ́n wo ní ìsinyìí. Ìwọ́de tí wọ́n ṣe ni wọ́n fi ń kìlọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé Oníkòyí ń palẹ̀ ogun mọ́ òrìṣà mọ́jọ́ dẹnu mi wípé wọ́n palẹ̀ mọ́ láti ṣe ìdaṣẹ́sílẹ̀ ìyanṣẹ́lódì ìwòṣẹ́lójú onígbogbogbò jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Bọ́n bá sì yanṣẹ́lódì á ṣàkóbá fún ọmọ tí wọ́n lọ ilé ẹ̀kọ́ kódà á ṣàkóbá fún àwọn òbí wọn náà àti gbogbo àwọn tí wọ́n ń jẹ látara wípé ọmọ ń lọ ilé ẹ̀kọ́ á ṣàkóbá tó pọ̀ fún àwọn ilé ẹ̀kọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ jẹ́ mọ́lẹ̀ yìí kó tó di pé mo lọ láàárọ̀ níyì ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ara mẹ́rìírí màrí léèdè nínú ìwé ìròyìn New Telegraph wọ́n ti sọ pé àwọn ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ kan tí wọ́n yóò máa ṣe àdùgbọ́n tí ò ní máa ṣe búlàbúlà ìyẹn tí ò ní máa ba àwọn afẹ́fẹ́ èyí tà ní símú tí ò sì ní máa bójú ọjọ́ tí ò ní máa bà á jẹ́. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ojú afẹ́fẹ́ àti bí èmi ṣe ń lọ nínú afẹ́fẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti ẹni tó jẹ́ agbẹnusọ fún ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn olóyè Àjúrì Ngelale ló ti sọ wípé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu àti ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti tán láti pawọ́pọ̀ pẹ̀lú àwọn ilé iṣẹ́ kan láti lè dókòwò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́nà àti lè jẹ́ kí bá a ti ń dáná lórílẹ̀‐èdè yìí kí lọ́nà bá ti ń dáná lórílẹ̀‐èdè yìí kí ó bá ojú ọjọ́ kó bá a dọ́gba dáradára débi pé kò ní máa bá ojú ọjọ́ jẹ́. Ngelale náà ni ó ń sọ eléyìí pẹ̀lú ìgboyà ní àná òde òní ní ọjọ́ ìṣẹ́gun Tuesday àná. Níbẹ̀ ni ó ti ń ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ pé àwọn ṣetán láti pawọ́pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Brazil nígbà tí wọ́n ń gbàlejò ẹni tí ó jẹ́ aṣojú orílẹ̀-èdè Brazil sí orílẹ̀-èdè Manjoa Zuarez tí wọ́n sì sọ wípé wọ́n ṣetán láti pawọ́pọ̀ pẹ̀lú wọn. Wọ́n tún wá sọ wípé lọ́nà wípé bí ojú ọjọ́ yóò ṣe mọ́ dáa tó ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà náà yóò tún máa gbé wọn sókè sí bí a ṣe ń pọ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà. sọ ọ́ tẹ̀ mọ̀ pé à ń pọ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà bí a ṣe ń pọ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n yóò máa gbé sókè. Wọ́n ti bá ẹni tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ òun náà ọ̀gbẹ́ni Peter Scott wọ́n ti bá a ní ìsọ̀rọ̀wérọ̀ pọ̀ lánàá òde òní ìgbà tó náà ṣe àdó sílùú Àbújá tí wọ́n sì sọ pé ìgbésẹ̀ òun náà yóò bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n yóò bẹ̀rẹ̀ sí ní máa ta àwọn àrẹ̀gbọ́n náà yìí ní ìpínlẹ̀ Ògùn àti ní ìpínlẹ̀ Kánò kó tó di pé ó gbẹrúkẹ́ sí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wo ohun ni ká jẹ̀nà pẹ́ lẹ́nu ṣùgbọ́n fọ̀ fún báyìí òun náà ní ǹjẹ́ bàbá ti ń jẹ tiwa tìǹà náà máa pè tiẹ̀ pé kó máa wà àdáàlì lóòrò níbi tí a ti fi àdàgbé ìtòjúmọ́ aláyọ̀ lọ ṣe é títí dọ̀la tí a tún máa pàdé wa lórí ìkànnì BGI TV. Ẹ má gbàgbé ẹ bá wa ṣẹ̀rẹ̀ ẹ jẹ́ kó délé kẹ́ ẹ jẹ́ kó dókòó ẹ pín lógúnlógún kẹ́ ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ̀yin olólùfẹ́ wa ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ìyún comment section ẹ fi sábẹ́ ẹ fi comment yín sábẹ́ comment section títí dìgbà tá a fi pàdé lọ́la pẹ̀lú ayọ̀ àti àlàáfíà àní sáré wàrà wa àṣẹlẹ́dùnmarè Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ mi oyè lẹ́kọ̀ọ́ lórúkọ bàbá mi olómi ọgbọ́n ló ń dàgbére fún wa pé láyọ̀láyọ̀ làwọn pàdé ó dàbọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.